aládé ni wá adé oríwọ ní sí láéláé bí nǹkan ṣe nìkẹ́ ń tọ̀hún kó lọ wá nǹkan ṣe kí ọ̀rọ̀ rẹ̀ kó lè níyànjú ọ̀rọ̀ gbogbo ọmọ yóò bá ọ̀rọ̀ wa yóò níyànjú láàárọ̀ yìí ọ̀rọ̀ wa yóò ní ìtumọ̀ aníkàkíra wa ní òwúrọ̀ yìí gbogbo ọmọ káàárọ̀ òjìrè ní tilẹ̀ tó kù ojúmọ́ ìní àsàn gbogbo wa o mo kí gbogbo ọba ládéládé mo kí gbogbo lóyè lóyè mo kí gbogbo àwọn àpéjọpọ̀ ọmọ Yorùbá ọmọ Odùduwà mo kí wa ní ọkùnrin ní ojúmọ́ yìí bí ojúmọ́ tó ní àsàn gbogbo wa àríbá ti ṣàárọ̀ náà gbogbo àdídàmú lágbára láwùrà bí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní tẹ́ ẹ ń wò mí ní tilẹ̀ tó kù ojú tẹ́ fi ń wò mí ojú náà kò ní fọ́ etí yín kò ní jì ẹ ní gbọ́mọ sí ẹ ní rí ohun gbé sọnù bí kò ṣe bí ọmọ ṣẹ̀ṣẹ̀ àgbè wa o a ní ká fi tóra wa létí pé a fẹ́ ṣe mọ̀ mi mọ̀ ẹ́ nínú oṣù tí a wà nínú ẹ̀ àsìkò oṣù àkọ́kọ́ tí a mú ní òní oṣù keje ọdún tí a mú lónìí àwa náà tá a bẹ̀rẹ̀ àwọn náà la máa parí ẹ̀ ní ṣàlá ọlágbára àwọn tó nílé ayé a ní ká fi tóra wa létí pé nínú márùn oṣù tá a wà nínú ẹ̀ lónìí a fẹ́ ṣe mọ̀ mi mọ̀ ẹ́ ní abẹ́ àṣẹ bàbá wa Òǹkòyí Abẹ́sàn kẹfà ní ààfin bàbá wa kábíyèsí Abẹ́sàn kẹfà nílùú Àjàṣẹ́ ojúmọ́ ẹni àsàn gbogbo wa pátápátá fún gbogbo ẹ̀yin babaláwo tí ẹ fẹ́ darapapọ̀ mọ́ wa àbí oníwòlíì àbáláǹfààní gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń jáwé ẹ̀ ń wa gbò tẹ́ ẹ mọ̀ nípa ìṣẹ̀ṣe tó jẹ́ pé ọmọ Yorùbá rere lẹ́yìn afẹ́kẹ́ darapapọ̀ mọ́ wa àbí ẹ̀yin tẹ́ ti darapapọ̀ mọ́ wa tí ẹ̀ ń wá nọ́mbà tí ẹ lè pè wá sí orí ẹ̀ àbí lórí Facebook àbí lórí àwọn íńtánẹ́ẹ̀tì nọ́mbà tí ẹ lè pè wá sórí ẹ̀ náà ni 97 06 23 97 lẹ́ẹ̀kan sí nọ́mbà náà ni 97 06 23 97 fẹ́yìn tẹ́ wà ní Nàìjíríà nọ́mbà náà ni 97 06 23 97 lẹ́ẹ̀kan sí nọ́mbà náà ni 97 06 23 97 ọjọ́ ìní àsọ gbogbo wa o àní rí wọn gbé sọnù bí kò ṣe bí ọmọ o inú wa dùn ìbéèrè wa ṣe o àánú Olúwa á wà pẹ̀lú ẹnìkankan wa àní ṣubú dànù wàhálà dààmú kò ní tọ́ sí ìdílé yín kò ní tọ́ sí ìdílé tèmi náà gbogbo ẹ̀yin tẹ́ wà ní àǹfààní láti máa gbọ́ wa ní tilé tó kù àfi àkókò yà fi ń kí yín pé ojúmọ́ ìní ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa ìṣẹ̀ṣe á gbè wá o ìṣẹ̀ṣe lágbà.